akíkanjú ọdẹ ní mímí ìgbọ́dọ̀ bá wọn dẹ́gbọ́ ọlọ́gọ́rùn ẹranko àgùnmọ̀nà kan mi ò gbọ́dọ̀ gún bí ẹ̀ bá rò náà. àbó ìyá wèrè ni e ìwọ ti gbàgbé pé ayé patí kọlà gbóhùn ẹja ìfàyàfàlà mọ̀nẹ́jọ bíná bá jó lóko ìran màjàlá ní délé ròyìn. èmi mo jà mọ́ ọmọ alákòdúdú yemẹtu jágidárè abẹ́wọn ogun lẹ́sẹ̀ mo jí mo takoro wáyé mo tẹ̀wọ̀n ogun rọ sẹ́ńkùlé ọba lóró fẹ̀ èmi kú ṣòro abára lè kókó bí ọ̀tá. kí ló wá ṣe láàrin ìjọ mo fẹ́ràn. mo wá sínú ìlú yìí láti wá pa kọ́nàkọ́nà tí gbọ́ bá mu sí. pààrọ̀ ni mo jà sí ohun tiẹ̀ lọ́tọ̀ mo fẹ́ pàjòjì gọ̀dọ̀gọ̀ tó mọ̀ gún ìdílé mo fẹ́ parọ́wọ́ fọná tí ń ṣọmọ babaláwo mo wá láti wá pa èèyàn tó pọ̀. èèwọ̀ ikú ò ní palẹ̀ ilẹ̀ ni ó tẹ̀ àwa ti gba pọ́npọ́n lọ́wọ́ ọkọ àti fúnfún lẹ́yìn òróró jẹ́ ikú kan ò ní pa wá àrùn kárùn kan ò gbọdọ̀ gbé wa dé èní ni wọ́n jẹ́ kó o mọ̀ yàtọ̀ láàrin afẹ́fẹ́ àti ìjì afẹ́fẹ́ ní fẹ́ yẹ́rìyẹ́rì ìjì á máa jà akáninílé kánilówó kániláṣọ lọ èèyàn tó wọ tiẹ̀ sọ́nù kó má ṣàfira lẹ́ni ni wọ́n pa ẹ́ lápá àpádárí tí wọ́n sì fi pìpọ̀ ní bàbá rẹ̀. ayé o obìnrin kí tí oníbò tí òwe ọlọ́mọká ti ń sápò yorùbá àrùn ìmọ̀jà tí ń sápò yóò gún ejò òní kó kọ́mọlẹ́yìn jẹ́ lọ́lọ́rẹ̀ jẹun tó wà. ayé tóbi títí ayé olópin awòràwọ̀ gbọ́dọ̀ tọpasẹ̀ oòrùn alágbẹ̀dẹ ò lè rọ gúdúgúdú ìbámọ́lé olóńgbà tó kọ́tẹ̀ wọ́n máa fowó abẹ́ ránṣẹ́ ẹyẹ ń bẹ́yẹ ṣeré ẹyẹ ń tiro ikú a máa pa kú jẹ bẹ́yẹ tí wọ́n bá pa tí wọ́n jẹ ṣé wọ̀. èèwọ̀ ẹgbẹ́ ọ̀run pè mí lọ́rùn wọn ò jẹ́ aṣọ pupa ni mo ṣe ránṣẹ́ sí wọn torí aṣọ pupa wọn kì í bòkú rẹ́sà aṣọ pupa wọn kì í bòkú rẹ́sà ayé dákẹ́ ayé lọ́kàn ní kése lékèlékè wọn kì í ṣe yálẹ̀ olùmọ̀nà wọn kì í ṣe yóò kùkù àgbọ̀dì wéré ní ìjáwó ìwéré dàgbò òjì kùtùkùtù fagbárí ẹkùn mi ní gbangboko ńgbà. ó ṣe dúró ọ̀lẹ́mẹ̀wò ọjà ó họ. bẹ́ẹ̀ ṣe ń wò mí ìyá ti jẹ páànù sí mi la. ìyá ni kọ́kọ́ ló jẹ́ ìwọ gan jìyà. ẹ̀rí mi ló tọ́. ìwọ gangan ló níyà. ẹ̀rí mi ló tọ́ sá. ọmọ ọ̀rẹ́ mi ló ju eyín fún mi pé tí n bá ti dọ́dọ̀ yín ìyá náà dópin. bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ni Pablo Rishi. ta ló sọ ní Pablo Rishi kò ní dáa fún yàrá yọ ọmọ tó sọ ní Pablo Rishi ọ̀rẹ́ múlà múlà tiẹ̀ kò mú nǹkan kan igbó àtẹ́sìkè lọ́n fi múlà rẹ mu. ẹ̀rí mi bàbá gbogbo ẹ̀sìkè láti mú tán ká lè gbowó. ẹ̀yin lẹ ń gbọ́jà káàkiri ara. bẹ́ẹ̀ ṣe wọ́n mi bàbá iPhone rẹ o mo ṣe gẹ́ẹ̀tì ẹ̀ ni tọ́wọ́ ní kí n wá bá yín kí n tó bẹ̀rẹ̀ sí ní fi ṣiṣẹ́ pé màá lè gbowó. Adéyínká Ìdè ni ó jẹ́. òun ni bàbá. òun ló ní kó wá bá mi. òun ni. àwa la sẹ́sọ owó fún tó fi ń ṣe yahoo rẹ̀. ẹgbẹ́ mi náà. ìyá rẹ̀ ń tẹ́kọ́ lọ́jà gbàgbà. bẹ́ẹ̀ ni èmi ni gúdúgúdú abẹ̀yìn ìjà kan wo. bàbá ṣáìfóònù rẹ̀ rèé. bẹ́ẹ̀ni. ó mú wa á mú fún àwọn ayé iPhone 7 Plus rẹ o. 7 Plus ni àbá ìjà o. á mú fún àwọn ayé lágbèdè méjì òun ọ̀run ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sóògùn sí ọ̀rọ̀ rẹ̀ gbẹ́bọ́ ọ sì gbè tutù tó bá wá dọ̀la ọ wà yọjú sí mi á wà ṣe ẹbọ kàǹkà tí ń kagún láyà á gbé fáwọn ọ̀yá ọ bẹ̀rẹ̀ sí ní gbowó àwọn tó kù rẹ̀ ń dọ́gbọ́n sí ni ọ̀sùpọ̀pì kan tó jọ ọ̀gá yín. ọ̀gá wa ni. ọ̀gá yín ni ọ̀dọ̀ tiwa ń bí ló ti sóògùn kọ́wọ́ ayé tó tó ó yá mọ̀ wọ́ lọ mọ̀ lọ ọlọ́sà mọ̀ lọ lọ́la mọ̀ lọ ẹ̀ṣẹ̀ mo ní ọmọ lọ. abẹ́ẹ̀ rí nǹkan Pablo Rishi ọ̀rẹ́ múlà kò ní yí àwọn tán fún ọ lórúkọ òun. agége gbọ́ ọ̀rẹ́ mọ́ òkè ìjẹ̀bú ń mìtìtì adéáfọ̀ Ọ̀rúnmìlà nígbà tí bàbá ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé wọ́n ní bàbá kú wọ́n ní bàbá rùn Ọ̀rúnmìlà ní tó bá ṣe bí ìṣètò òun ò ní kú òun ò ní rùn wọ́n ní bàbá ò ní rówó ná Ọ̀rúnmìlà torí awo bẹ́nu ó lóun bẹ̀rẹ̀ sí ní rówó ná o òun bẹ̀rẹ̀ sí ní rílò irú ẹbọ t'Ọ̀rúnmìlà ṣe òun ni mo gbé fún Pablo Rishi èèyàn múlà Pablo Rishi látòní lọ ó bẹ̀rẹ̀ sí ní lówó Pablo Rishi èèyàn múlà tó o bá wá gbowó tó rántí babaláwo rẹ ó ya wèrè bí àwọn tán ti ya wèrè àwọn wèrè àkọ́kọ́ ọ̀dà àmì tó dé òun ó yá gbẹ́sà kìíní kọ́ gbé kejì ìkíní nù ìkejì nù dúró níbi tó dé òun ibẹ̀ gangan ló gbẹ̀bọ̀ sí àárín gbùngbùn lójú ọ̀gbagadè tẹ́bọ̀ ó dúró ó yá máa gbẹ́bọ̀ yẹn máa gbé lẹ̀ dúró
dúró bí tó déhùn má jẹ́ kó kọlẹ̀ kí ni mò ń wò yìí kí làwọn ará àdúgbò yìí kọ. ẹ jẹ́ ń gbélé. má gbélé o tó o bá gbélé o ṣòfò nu o Pablo èèyàn múlà ọ̀ tàlákàjẹ́ kúté ṣọ́ọ̀ṣì lọ má gbélé o ẹbọ yẹn dà ó yá gbé fún mi. sọ wá ní tó bá gbé bọ̀ yẹn fún mi tán ọ̀ gbọ́dọ̀ bójú ẹ̀yìn o ó máa wá lọlé ó yá mọ́ ọ lọ. ẹni gbélé ni. mo fílẹ̀ ní màá wáyé tọ̀rọ̀ fara mi. kí máa lọ. ó yá mọ́ ọ lọ. kí máa lọ. mọ́ ọ lọ má bójú ẹ̀yìn o mọ́ ọ lọ má bójú ẹ̀yìn o má bójú ẹ̀yìn o. ẹ̀yin aládùúgbò yìí ẹ burú gan léèyàn o ẹgbẹ́ bọ síbẹ̀ yẹn kẹ́ẹ̀dẹ̀ ṣòfò ta ni òwò àgbọ́rù yẹn tí ó gbẹ̀ bọ́ọ̀lẹ̀ tẹ̀bọ́n ní ká má gbẹ̀ bọ́ọ̀lẹ̀ àádẹ́jẹ́ fúnra ara wa. ẹ gbà mí ilé ìzéyà o Mr. Joyibo ẹ dáyọ̀ wọ̀n ni ẹ jọ kí lè ṣe ní kòríta mẹ́ta. mo fẹ́ gbẹ bọ́sá mo já sí mo rún sí. àwa ni pé ẹni tó bá gbẹ bọ́lẹ̀ ó máa ṣòfò mo á rò pé kọ́mọ yẹn máa lọ ní kébì jẹ. ẹ dúró náà ṣé ẹ fi magi bọ ẹbọ yìí ni ẹbọ yìí ti dùn jù. you love it. It's sweeter and sweeting. mo sì dáadáa ni wọ́n sọ pé àwọn ẹyẹlé àtàṣà àwọn náà máa ń jẹbọ lórí ìta mo wá rò pé wọn gbọ́dọ̀ jẹ nǹkan tí ò dá ẹnu wọn gbọ́dọ̀ gbẹ. mo wá sí láti ilẹ̀ magi wà ń bẹ àlùbọ́sà wà ń bẹ nbà èpò lẹ́rí tó ń ṣọ́ lórí ẹ̀rẹ́ dẹ́rẹ́dẹ́. ẹ wo bíbà tó bá yẹ pé ẹ̀mọ́ ni ẹ̀ bá ti fi rú sí. This ẹ̀sbọ is sweeter, is sweeting, is smelling, is making me coming sweller. ìkọlẹ̀ tí wọ́n tán kí ìyọjú ẹ̀ sọ́run dọ̀rọ̀dọ̀rọ̀ adíáfò òyìnpolú tí ń ṣọmọ bíbí inú àgbọ̀n mi ègùn òyìnpolú wọn ò mọ dídá ọwọ́ òyìnpolú wọn ò mọ títẹ ẹsẹ̀ ẹja lẹ fi ń ṣòro nílẹ̀ yìí èmi ò mọ kán ẹ̀yin òṣòro ẹ wá bá mi toro iṣẹ́. ẹ sà ẹja kọ́ o bọ̀tara yín jágùn ẹyin ni mo fi prepare eléyìí o àti ẹ̀kọ́ pap ẹ̀kọ́ kódà ṣé wàá rí ẹyin yẹn oh my god ẹdìyẹ broiler àwọn ẹdìyẹ tó máa ń jẹ àjẹsára yẹn. tọ́jú ẹbọ tó gbé yìí ṣé ẹwọ́ mú ẹ̀kẹ́ tó máa jẹ́. rárá sà ń bá ṣe prepare tán ni mò ń gbé bọ̀ ń bí o. ojú ẹ̀ ò dẹ̀ fọ́ orí wípé má gbé ẹbọ síbí. ẹ kọ síbẹ̀ pé ẹni tó bá gbẹ́bọ síbẹ̀ á ṣòfò ìdí ẹ̀ nìyẹn tí mo fi wò pé mi ò ní gbẹ́bọ yẹn lẹ̀ I will chop it. lára àwọn ìṣínwẹ́rẹ́ awo àwọn awo abì fún radarada awo òfò awo ọ̀sínwín awo radarada tí ń ba awo gidi jẹ́. ní báyìí èní ni wọ́n jẹ́ kó mọ̀ yàtọ̀ láàrin afẹ́fẹ́ àti ìjì. afẹ́fẹ́ ní fẹ́ yẹ́rìyẹ́rì ìjì níjà tí ń káni nílé káni lówó káni láṣọ lọ èèyàn tó wọ tiẹ̀ sọ́rùn kó má ṣàfihàn. àkọ́kọ́ bẹ̀rẹ̀ téèyàn bá gbẹ́bọ nílé ayé ta ni ó ń jẹbọ ṣálú ayé. tí ẹyẹlé ò bá jẹbọ ṣálú ayé àwọn àṣà wọn lè jẹbọ ṣálú ayé kò sẹ́ni tí ó lè jẹ anybody even ẹni pé mi gan nígbà tó fẹ́ gbélé tẹ́ni pé ẹni tó bá gbẹ́bọ síbí ó máa ṣòfò mo gbé mi ìjẹ́ kọ́mọ yẹn gbé. jọ́sọ̀n orí ẹ ti bàjẹ́ bẹ́ẹ̀ ni kó o tó kúnlẹ̀ bí ẹran létà wà ṣé wo mọ̀ yí pé igúnnugún ní jẹbọ ṣálú ayé ni. òótọ́ ni máa ń wò nínú fíìmù tó máa sọ pé igúnnugún òun ló ń jẹbọ ìṣálú ayé. jọ́sọ̀n ẹlẹ́ǹkejì bẹ̀rẹ̀ ọlọ tí wọ́n gbé dé gbóòye mẹ́tú igbó oyè mẹ́tú ọ̀bàrà ní kò sí ta ló kọ́kọ́ gbé ọlọ dé gbóòye mẹ́tú. ẹ ṣàṣe ọlọ́tọ́ fi ń lọ tàbí ìtọ́ fi ń lọ ìwé. bó mo já sí báyìí torí Ọlọ́run. oríta mẹ́ta bí tí mo gbé bọ̀ wá lẹ já sí à. já mi lóhùn. ṣé ẹni tó gbé ọlọ dé igbóye mọ́tò àbí. bẹ́ẹ̀ni. ìyẹn ò wá ìyẹn ò nu náà Mark Zuckerberg. ó ti ya wèrè. I don't know what you say. ó rò pé mi ò mẹ́ni tó ń jẹ́ Mark Zuckerberg ẹni tó ṣe Facebook kọ́nù. now I see babaláwo ìjà ẹ̀sà yahoo gangan lèmi bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ́tẹ́ kí n tó yà sí di iṣẹ́ yìí ṣó ti yé yín mo máa ń ṣe grant agent military àti dating mo wá di pé ó dàbí pé yahoo yẹn kò ń ṣọ̀nà mi ló jẹ́ kí n yà sí di babaláwo ṣé mo pé yahoo ni babaláwo. tẹsán o lè everybody ẹni tí ilẹ̀ bá mọ́ bá ní bàráwò bàráwò ni ẹ bàráwò bansa chineke náà pọ̀ ọ̀gẹ̀ ọ̀dẹ̀ ẹ̀ ma bẹ́ẹ̀ ni mo wí fún ẹ ẹ gọ kàkà kẹ́ ẹ ṣe rf kẹ́ ẹ ṣe ògbóni tàbí kẹ́ ẹ wà nínú àwọn babaláwo tí ó mọ dífá gangan kẹ́ ẹ kọ́ṣẹ́ yìí kẹ́ ẹ mọ̀ dójú àmì ẹ kọ́ yẹn ẹ wá lọ ń ṣá dating ẹ ń ṣá grant ẹ ń ṣá military jọ ṣe o ṣe géèrì. àmì ò ṣe géèsì àwọn. o ti fuck up tó bá fọ́ o ti fuck up tó bá fuck up o ti ṣayé kí ló kan ayé ó jẹ́ ju ayé o tún fẹ́ ṣayé wo ó jẹ́ kó o ṣáge 3 a.m. ló máa jí lóru ìgbà yẹn ló jẹ́ 8 a.m. lọ́dọ̀ wọn Indonesia bẹ́ẹ̀ ni tó bá ti jí wa náà sí ẹ̀ pa wá fún ní gbogbo update wá ní pé kó lọ get card 300,000 RM ló jẹ́ ìyẹn ní rupia lọ́dọ̀ wọn ní Indonesia ní Afuramat tàbí Indoramat ibẹ̀ ló ti máa get ẹ̀ á sọ fún ẹ pé dad wait I'm on my way ìwà ó máa dúró pé kó ra káàdì yẹn wá gbé ẹbọ yẹn fún mi. ẹ jẹ́ kí n mẹ́rin tó dáa yẹn. gbé fún mi. wọ́n jẹ́ kó mọ̀ lónìí ẹ̀yin ọba yìí jẹ́ yìí ayédákẹ́ ayé lọ́kọ́ ni kése
lékèlékè wọn kì í ṣe yálẹ̀. ẹ̀sà mi understand sir. olùmọ̀nà. ṣe ti gbóni Pàṣórí. tó sọ pé kí. ó ní tó bá yẹ pé mi ni èrè. Pasuma olùmọ̀nà wọn kì í ṣe yẹ òkùnkùn. àgbọ̀dì wẹ́rẹ́ ní ọdúnrún. àbí èmi aráyé báyìí ọ̀ṣẹ́bọ kẹ́bọ jẹ́ tá a sì kọ́ sí pé ẹ gbọ́dọ̀ gbẹ́bọ síbi o wá tún wá gbẹ́bọ tún kó jẹ́ láì ṣe pé o fẹ́ wọ̀ mú ẹbọ jẹ́ lórí gas cooker tó bá tẹ̀ ṣe pé gas cooker ló lò ó sì dá ó wá gbé lásán oúnjẹ bọ́n tútù ọmọ àlè ní ìtẹ̀ṣe yìí màá fi hàn yín màá fàyè hàn yín.